ọmọ kóòtù òjíire abẹ́ ẹ ti sùn. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé bàbá Tinubu ti fárígá ọmọ olódò idẹ? Ó ti bínú tán lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí o. Bàbá Tinubu ti ní wọ́n gbọ́dọ̀ kó irinṣẹ́ wọn lẹ̀, kó jọ̀wọ́ irinṣẹ́ wọn, bí bẹ́ẹ̀ kọ́ ikú ni kì í ṣàrùn. Tó a kí yín sórí ìkànnì wa Ileodua, ilẹ̀ abínibí wa. Ọmọ Yorùbá, ọmọ olódò idẹ ti fárígá, bàbá Tinubu ti gbéra tán. Bẹ́ẹ̀ ni Yorùbá sọ pé má foko mi dáná ọjọ́ kan là á kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé bàbá Tinubu sìn wọ́n ti fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn agbésùmọ̀mí. Wọ́n ní gbogbo ẹ̀yin agbésùmọ̀mí àti àwọn tó ń ṣe alátìlẹyìn fágbésùmọ̀mí. Bàbá Tinubu ti ní kí àwọn agbésùmọ̀mí ìbádára ìbásùnwọ̀n kí wọ́n juwọ́lẹ̀ o, kí wọ́n sọ̀rẹ́ńdà, nítorí bí bẹ́ẹ̀ kọ́ àtàwọn alátìlẹyìn wọn. Bàbá Tinubu ní kó sọ̀rẹ́ńdà nítorí àyè ṣì wà láti jọ̀wọ́ gbogbo irinṣẹ́ wọn láti sọ̀rẹ́ńdà. Ṣùgbọ́n tó bá wá kọ̀, tó bá láwọn ò sọ̀rẹ́ńdà, bàbá Tinubu ní á jẹ́ pé wọ́n fẹ́ fojú winá ìjọba nìyẹn. Bàbá Tinubu ti ṣetán, ó ti gbáradì láti bá àwọn agbésùmọ̀mí láti bá wọn figagbága, nítorí onítọ́ bá kọ̀ ni o, tí wọn ò sọ̀rẹ́ńdà àtàwọn àti alátìlẹyìn wọn gbogbo wọn pátápátá ni ìjọba máa bá jà. Ẹ ti rí báyìí, ọmọ Yorùbá, ó ti wá di operation agbésùmọ̀mí must go nílẹ̀ Yorùbá. Bàbá Tinubu ti wá yarí mọ́ wọn lọ́wọ́ pátápátá. Òun náà lè rí yìí o. Ẹ rí ibi tí bàbá Tinubu ti ń pariwo pé dandan agbésùmọ̀mí gbọ́dọ̀ fi ilẹ̀ Yorùbá sílẹ̀, látàrí wípé gbogbo bí àwọn agbésùmọ̀mí bí wọ́n ṣe ń ṣe, tí wọ́n pa lára tó ń pa gígùn, tí wọ́n ń jíni gbé. Èmi sọ fún yín wípé wọ́n fẹ́ fi da ètò ìṣèjọba bàbá Tinubu rin, nítorí pé wọ́n mọ̀ pé Yorùbá ló wà níbẹ̀. Ó ṣe jẹ́ ìgbà tí Yorùbá bá ti wà níbẹ̀ ni àwọn aráabí máa ń gbógun dìde. Ni àwọn aráabí wọ́n máa ń gbógun, wọ́n máa ń fa wàhálà láti lè máa tọ̀mẹ́ǹtì àsìkò ìjọba ti Yorùbá. Ṣùgbọ́n bàbá Tinubu ti fárígá fún wọn. Ó ti ní kí àwọn agbésùmọ̀mí wọ́n gbọ́dọ̀ sọ̀rẹ́ńdà ni o. Ṣùgbọ́n bàbá ọmọ olódò dẹ, àwa ò fẹ́ kẹ́ ẹ kí wọ́n lọ kó sọ̀rẹ́ńdà. A fẹ́ kẹ́ ẹ ṣèdájọ́ lórí wọn ni. Ẹ má kí wọ́n lọ, torí tẹ́ ẹ bá kí wọ́n lọ tó bá sọ̀rẹ́ńdà, àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ á padà gbọ́ pé wọ́n kó wọn lọ rìháàbù, wọ́n lọ ṣe tírénì kan bíi títí bọ̀nú. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀. Ǹjẹ́ ẹ mọ̀ pé gómìnà ilẹ̀ Bọ̀nú sìn ó ti tú àwọn agbésùmọ̀mí sílẹ̀ rẹ́kẹrẹ́kẹ́, àtàwọn àti ìyàwó àtọmọ àti alátìlẹyìn. Irú yẹn kọ́ làwa fẹ́ bàbá. Ẹ wo, gómìnà Bọ̀nú sìn ó ti rìlíìsì 720 repentant bokoboko. Ó dá wọn lẹ̀ pẹ̀lú 2050. Àwọn ọmọ wọn lásán wọ 2050. Ẹ jọ àwọn tó dà á lẹ̀ yẹn, ṣé kó tún lọ máa dà lúrú sí ni? Ara tábí sọ pé bàbá Tinubu ẹ má kìlọ̀ fún wọn mọ́, ẹ ṣèdájọ́ ló tọ́. We are tired of ìkìlọ̀. Ẹ gbé ìgbésẹ̀. Nítorí tẹ́ ẹ bá gbé ìgbésẹ̀, òun nínú àwọn ọmọ Yorùbá máa lè dùn. Ìkìlọ̀ ti tó jẹ́. Okay. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ jẹ́ kí n tún sáré gbé yín débẹ̀. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ilẹ̀ Kwara wọ́n ti bínú, wọ́n ti gbé ìgbésẹ̀ tó lákan, ìgbésẹ̀ tó tún lákin ni wọ́n gbé. Àwọn aráàlú ti jáde o, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn tó lágbára fún gómìnà wọn. Kódà lórí ọ̀rọ̀ àwọn ọmọ tó ń jí gbé, àwọn aráàlú ilẹ̀ yọ ti jáde. Wọ́n ní àwọn fún gómìnà wọn ní 72 hours, ìyẹn 3 days ultimatum
láti fi lè gba gbogbo àwọn ọmọ wọn tí àwọn agbésùmọ̀mí gbé. Ẹ̀gbọ́n o, wọ́n ní 3 days ni wọ́n fún gómìnà Abdulrasaq, ìyẹn gómìnà ilẹ̀ Kwara, bóyá yóò dọ́fẹ́ ni o, bóyá yóò bá wọn sọ̀rọ̀ ni o, bóyá yóò lo ẹgbẹ́ ni o, kó ṣáà ti gbé àwọn ọmọ padà, kó ti dá wọn padà, àwọn ọmọ táwọn agbésùmọ̀mí jí gbé. Gbogbo àwọn tó jí gbé òun náà lẹ́ ń rí o, ṣé ẹ rí fídíò wọn náà lẹ́ ń wò yìí. Ẹ wo bí wọ́n ṣe yarí tán fárígá tí gbogbo wọn pariwo pé àwọn ò ní gbà dandan là. Gómìnà wọn ní wọn fún ju ọjọ́ 3 lọ kó lọ́ọ́ fi gba àwọn ènìyàn yẹn lẹ̀. Ìyẹn nìkan kọ́ làwọn arábí ń tẹnumọ́ o. Ohun tó tún tẹnumọ́ ni wípé nígbà tí ìṣẹ̀lẹ̀ Adélabú Pẹ̀kẹ̀lẹ́mẹ̀sì tí wọ́n fi jí ẹbí rẹ̀ pẹ̀lú àwọn ìbejì méjì gbé, wọ́n ní kò gba ìjọba ní ọjọ́ mélòó tí wọ́n sáré fi rí àwọn ọmọ yẹn àti ẹbí. Ṣé torí pé yẹn jẹ́ former minister? Ṣé torí pé ó wà ní ipò ìjọba? Now àwọn èèyàn wọn tí wọ́n ti jí gbé nílẹ̀ Kwara láti bí oṣù 3 a ò gbọ́ pín. Àwọn ìtọ́jí gbé ní Ìfẹ́lódùn pẹ̀lú àwọn tí wọ́n jí gbé ní oríṣiríṣi ìlú agbègbè tí wọ́n ti jalè tí àwọn agbésùmọ̀mí ti jí àwọn ènìyàn gbé. Láti bí oṣù 3 sí a gbọ́ pín, a gbọ́ rẹ́ kankan nípa wọn. Now èyí ló wá mú kí àwọn ará ilẹ̀ Kwara yarí o wípé àwọn ò ní gbà, ohun tó fi lè mú kí wọ́n gba ẹbí àwọn Adélabú Pẹ̀kẹ̀lẹ́mẹ̀sì ní kò pẹ́ ọjọ́, kí ìjọba ilẹ̀ Kwara àwọn fún ní ọjọ́ 3 kó lọ gbà wọ́n jáde. Gẹ́gẹ́ bí ẹtìmọ̀rọ̀ tó máa ń pa fún àwọn ènìyàn. Bẹ́ẹ̀ bí ìjọba bá sọ̀rọ̀ wá ní àwọn ìjọba ṣiṣẹ́ síbẹ̀ bí oṣù 3 rèé tí àwọn tí wọ́n jí gbé ní oríṣiríṣi ìlú tó wà nílẹ̀ Kwara tí wọn ò tí ì gbà wọ́n dì sí. Ẹ dẹ̀ sọ pé ìjọba ń try. Fún díẹ̀ yìí wọ́n ti pe gómìnà wọn ní olùjánikulẹ̀ wípé gómìnà wọn ti já wọn kulẹ̀ nítorí pé ohun tí àwọn expect, ohun táwọn torí ẹ̀yàn sípò, wọ́n ní kò ṣe o. Wọ́n ní ọ̀tọ̀ ni tó ń rán. Níṣẹ́ ló wá dàbí pé òun gan káwọ́ lẹ́rọ̀ lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí. Ó wá mọ̀ọ́mọ̀ jẹ́ káwọn agbésùmọ̀mí kó máa ṣọṣẹ́ ní ilẹ̀ Kwara. Fún díẹ̀ yìí wọ́n ti challenge gómìnà wọn pé eléyìí ò fẹ́ ire fúlù, tapó tiẹ̀ ló bá wá lórí bí tọ́kábó. Àwọn olùfẹ̀hónúhàn ilẹ̀ Kwara ni wọ́n pariwo pé kò sí nǹkan kan tí Dáúdà Ràmọ́nì wọ́n ní tó fẹ́ dà fún wọn mọ́ o. Pé fún díẹ̀ yìí wọ́n lásìkò rẹ̀ ti tó kó dẹ̀ rí pé òun gba àwọn ènìyàn ilẹ̀ kó tó fún ọjọ́ 3 kó tó ọjọ́ 3. Bẹ́ẹ̀ ṣe rí àwọn olùfẹ̀hónúhàn yìí lóòótọ́ wọ́n lè má pọ̀ níye, ṣùgbọ́n ohùn wọn lọ geere, wọ́n pariwo táwọn fẹ́. Agbègbè kan ìyẹn tó ń bẹ ní ilẹ̀ Kwara, ìyẹn ní Amadu Bello Way ní Government Road, ibẹ̀ làwọn arábí níṣẹ́ lọ ya lọ ilé Ràmọ́nì ní pé dandan ó gbọ́dọ̀ gba àwọn ènìyàn wọn sílẹ̀. Tó ìyá mi ẹ̀yin bàbá mi ẹ gbọ́, ṣe rí i pé lọ́wọ́ yìí ó ti di pé àwọn ará ìlú ti ń pariwo. Ṣùgbọ́n ọmọ Yorùbá tó máa ń dùn mí jù ni pé ìbẹ̀rẹ̀ lání tó bá ti yá akọ̀bẹ̀rẹ̀ sí ní lọlẹ̀. Ṣé rí bí ẹ ṣe bẹ̀rẹ̀ báyìí, ẹ má jẹ́ kó lọlẹ̀ o, ẹ túbọ̀ máa gbé gáàsì nítorí àwa ò fẹ́ agbésùmọ̀mí lórílẹ̀ wa mọ́. Tó àrírí jù báyìí lọ o, àjò lè dùn títí kò nílé ó má rèlé. Ẹ wo ẹ bá tiwa jẹ́ pẹ̀lú like, ẹ lè bá wa gbọ́wọ́lé bọ́tì kẹ́ subscribe, ẹ share, ẹ ṣàbá wa bó kó lọ fáfà láfi kí n pé Ileodua gbè wá o, kò ní gbọ̀dàlẹ̀.